Gbà mí lọ́wọ́ amunisin, Olúwa. Gbà mí lọ́wọ́ amunisin, Olúwa. Gbà mí lọ́wọ́ amunisin tí ń fẹ̀tọ́ mi dùn mí o. Gbà mí lọ́wọ́ amunisin, Olúwa. Gbà oko lọ́wọ́ òbò amunisin, Olúwa. Gboko ọkùnrin lọ́wọ́ òbò amunisin, Olúwa. Gboko lọ́wọ́ òbò amunisin tí fòbò mìíràn dùn wọ́n. Gboko lọ́wọ́ òbò amunisin, Olúwa. Olúwa, já mi gbà lọ́wọ́ aninilára. Olúwa o, jókòó gbà o, jókòó ọkùnrin gbà lọ́wọ́ òbò aninilára. Olúwa, jókòó ọkùnrin mìíràn gbà o, jókòó ọkùnrin gbà lọ́wọ́ òbò aninilára. Ọlọ́run á gbà wá lọ́wọ́ amúnisìn. Gbogbo ibi tí ẹ̀tọ́ wa bá wà, gbogbo ibi tí a bá wà tó ń pa ògo wa, tó ń pa ìràwọ̀ wa, kò bá jẹ́ ilé ọkọ, kò bá jẹ́ bí iṣẹ́ ló ń pa ìràwọ̀ wa, ní agbára Ọlọ́run á fi ọwọ́ agbára ńlẹ̀ fà wá jáde ńbẹ̀ kí ìràwọ̀ wa kó lè bú sáyé fún ayé, kó lè bú jáde sáyé. Gbogbo kókókó tí ẹni òmíì bá ń pa, Ọlọ́run ò ní gba àǹfààní, Ọlọ́run ò ní gba ẹ̀tọ́ ẹ lọ́wọ́ ẹ. Ìwọ ọkùnrin, Ọlọ́run ò ní gba ẹ̀tọ́ ẹ lọ́wọ́ ẹ. Ẹ̀tọ́ ẹ ni láti ṣe ọkọ lórí aya, láti tọ́jú aya, láti tọ́jú ìyàwó. Ẹ̀tọ́ ẹ ni láti free pẹ̀lú oko ẹ. Ọlọ́run ò ní gba ẹ̀tọ́ ẹ lọ́wọ́ ẹ. Kí ló mú mi sọ bẹ́ẹ̀? Ṣe rí ọ̀ǹtì ìgbà tí a bá bẹ̀rẹ̀ sí, tá bá gba kámú, tá a tẹ̀lé àṣà àwọn bàbá wa, tá a tẹ̀lé òfin Ọlọ́run. Ṣe rí gbogbo àwọn príìtì àkíní kan èdè máa ń ṣàlífù tó fi ń tú wa jẹ, tó fi ń dalé ayé rú. Tí ẹ bá tí gba kámú, kẹ mọ́kàn yín kúrò nínú gbogbo àwọn kinní yẹn, kẹ mọ̀ wípé òrùka kò sọ wípé kẹ fi okó ọkùnrin sí gálò. Ẹ máa pàpà máa ní problem ní ẹ̀yin obìnrin kan. Òrùka yẹn máa sọ jọ yín lójú. Mo sọ fún yín pé òrùka ò fi ọkùnrin sínú bondage, kò fi ọkùnrin sínú ìgbèkùn. Òrùka ò mú okó ọkùnrin mọ́lẹ̀. Òrùka ní pé ẹ̀tọ́ ọkùnrin ó láti ṣe lórí ẹ. Tọkùnrin bá ti ń tọ́jú ẹ, tó ń tọ́jú àwọn ọmọ, tó dẹ̀ ń tọ́jú ilé, tí ò dẹ̀ fún ẹ ní stress jọ nítorí Ọlọ́run, ṣé o ní right lórí okó ẹ ni? Ṣé o ní right lórí okó ọkùnrin ni? Ayé àtijọ́ tó bá bímọ, wọ́n á ní ayọ̀ lọ́mọ, àbàrà tíntín, ọmọ tẹ́lòmíì wá tó sunkún. Wọ́n á bí nínú ilé ẹlòmíì, obìnrin ìyàwó ilé á ní kó fò kó níṣó. So nítorí pé ọkùnrin ti fẹ́ kò lè bímọ míì síbòmíì, kò lè níyàwó míì. Ọkùnrin tí kò ń ṣèwọ ló ń bọ́, tí kò ń ṣèwọ ló máa bá bọ́ ìyàwó ẹ̀ tó bá fẹ́ sí, tàbí ìwọ ló máa bá bọ́ ọmọ ẹ̀. Ẹ wá sọ wípé nítorí pé ṣé ńgbà tí ẹ wá sọ pé nítorí pé ó fẹ́ ọmọ sí, ó ti fẹ́ yàwó míì. Ṣé kò wá bẹ́tà kọkùnrin fẹ́ yàwó míì ju pé kó máa sùn kiri? Kí lẹ fẹ́ kí wọ́n ṣe gan-an? Kí lẹ fẹ́ kó ṣe ẹ̀yin èèyàn burúkú yìí? Kí lẹ fẹ́ kó ṣe? Wọ́n á ní girlfriend, wọ́n á dóbò míì, ẹni wọ́n ṣe do. Wọ́n á fẹ́ yàwó míì, ẹni wọ́n ṣe fẹ́. Ẹ máa lẹ́nu ọ̀rọ̀ àdàbí. Ẹ lè padàbí, ẹ bá ní ẹ padàbí lé wọn lórí, àbẹ́ ń ṣe pé orí ara yín lẹ máa fi gbé ẹ̀yin obìnrin kankan ẹ lọ gba kámú. Bíkírísì tó jẹ́ ẹ máa fi forí ara yín gbé ni wípé àdàbí tó bá jẹ́ wípé nígbà tí wọ́n ń dá okó ọkùnrin yẹn, wọ́n dá orúkọ ẹ sí orí okó ẹ tí wọ́n fi dá, tó jẹ́ wípé láì dá orúkọ ẹ, okó ẹ ò ní ṣe é dá. Láì dá orúkọ ìwọ obìnrin, okó ẹ ò ní jiná tí wọ́n bá dá. Tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀, kò sí èpè tó lè ṣẹ́ lórí ọkùnrin tó lọ bímọ síta, àbí tó fẹ́ yàwó mi tó lè ṣẹ́ lórí ẹ̀. Àdàbí tí ò bá tọ́jú ẹ, tí ò bá tọ́jú àwọn ọmọ, àdàbí tó bá jẹ́ pé owó ẹ ló fi fẹ́ ìyàwó yẹn, àdàbí tó bá jẹ́ pé owó ẹ ló fi máa bọ́ ìyàwó àtọmọ tó bí, tí ò bá jẹ́ bẹ́ẹ̀, má wulẹ̀ yọrọ ẹ lẹ́nu, èpè ẹ ò lè ràn án. Ẹ máa ṣépè, ẹ máa ní ẹ ó fẹ́ yàwó mi kíní kankankan. Ṣé owó ẹ ló fi fẹ́? Ṣé wọ́n ló máa bá bọ́ ọmọ tó bí síta? The worst that can happen ni wípé tó bá ti mọ̀ wípé o fẹ́ jókòó lórí pé nǹkan wàhálà tí wà tọkọ ẹ jọ ṣe, based on that, kò gbúdọ̀ dóbò mi, kò gbúdọ̀ fẹ́ yàwó mi síta. Tẹ́ bá ti fẹ́ ọkọ, ẹ jẹ́ kó ní kálukú dámú yẹ ẹgbẹ́. Tó bá ra property, rà lórúkọ ara ẹ. Ṣe nǹkan ẹ lórúkọ ara ẹ, kọ́kọ́ ẹ ṣe nǹkan ẹ lórúkọ ara ẹ. Ẹ má ṣe Mr and Mrs, nítorí pé Mr and Mrs tẹjọ́ ń ṣe ló ń ba yí ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́. Lẹ máa nítorí pé ẹ ti bá jìyà, má bá jìyà. Jẹ ìyà ẹ fúnra ara ẹ kó fi kó ọrọ̀ ẹ jọ pẹ̀lú àwọn ọmọ ẹ.
jẹ́ kó náà jẹ ìyà ẹ̀ tó bá fẹ́ ìyàwó mi ò ní lẹ́nu ọ̀rọ̀ pé ìyà tẹ́jọ́ jẹ ó fẹ́ fi bọ́ ìyàwó mi má bá jìyà jẹ́ kó lọ́múdọ́mú ẹ̀ gbé tó bá jẹ́ pé ìyà tó fẹ́ fi bá ọkùnrin jẹ ó fẹ́ fi mú okú ẹ̀ ó fẹ́ fi tì í mọ́lé pé kó má lè dóbò mi kó má lè fẹ́ ìyàwó mi má tanra ẹ̀ má bá jìyà dání nǹkan ẹ̀ kó dání nǹkan ẹ̀ tó bá ní sùúrù dìgbà tó máa fẹ́ ìyàwó yẹn tó máa bímọ tó máa wá ní kó bá bá òun tọ̀ èwo ni tiyín kí lẹ fẹ́ kó ṣe èwo ni tí di fáàpù wọn ti ń fún yín lórúkà ẹ fi pé orúkà ò ní kọkùnrin má fẹ́yàwó mi orúkà ò ní kọkùnrin má dóbò mi orúkà ò sọ wípé kọkùnrin má lè bímọ mi ẹ má tanra yín ọkùnrin kan ò ń ṣe property anybody the fact that wípé o marry ọkùnrin ẹ lọ ṣe yes I do kò mí pé he has become your property kò kí ṣe property anybody wọn ti torí ọkùnrin kan dákó jẹ́ wá kọ́ yín lọ́gbọ́n kan sórí nǹkan tó fi lè mú okó tó fi lè mú sórí ìjọ tó bá ti marry ni kò ti gbà kám tókùnrin bá ti ṣiṣẹ́ ní gimú ẹ tó ń gbé obìnrin tó bímọ kó tó rí lójú ayé ṣé kò bẹ́tà fún ẹ ju wípé kó marry kan wá kí ọkùnrin kú kan wá kọ́ ọmọ wá pé òun ló bílé kẹ́dẹ̀ lọ ṣe DNA kẹ́dẹ̀ bá ń bẹ̀ ṣé kò wá bẹ́tà kó mọ̀ lójú ayé ẹ wá gbọ́ ìwọ tára ẹ bá ti gbóná ìwọ ìyàwó tára ẹ bá ti gbóná ìwọ ìyàwó tó jẹ́ wípé o máa ń sọ lójú ọkọ pé wọn bí aláyé rẹ o lè ṣe báyìí o lè ṣe báyìí wò máa anticipate pé ìjọ tọkọ ẹ bá ṣe yìí kò máa expect kó fi sí ọkàn ẹ lẹ́gbẹ̀ẹ́ kan pé ó ṣeé ṣe kán kó ọmọ wá torí tí ara ẹ bá ti gbóná jù á fi oríṣiríṣi nǹkan pamọ́ fún ẹ o ò ní mọ nǹkan kan ìjọ tó bá máa mọ̀ ó lè jẹ́ kú ẹ ló máa kú ìwọ ń gbàdúrà pé kọ́lọ́ ń jẹ ẹgbà láwa nini lára ìwọ ń gbàdúrà kọ́lọ́ mú ẹ kó mú ẹ kúrò lóko amúnisìn gbogbo obìnrin tó bá ti ń prevent ọkùnrin pé tó bá ti ń jà pátápátá tó ń jà poró pé ọkọ òun fẹ́ yàwó mi àbó bímọ mi ó ti fẹ́ fi ọkùnrin yẹn sínú oko amúnisìn ni tó bá ti sọ pé kọkùnrin lọ pa ọmọ tó bí nítorí pé ó bímọ síta ọkùnrin yẹn ti wà lóko amúnisìn tó bá ti ní wípé ní àfiwọ́ ni kò lè fẹ́ yàwó mi ó ti wà lóko amúnisìn ṣé wọ́n gbàdúrà kọ́mọ ẹ̀wọ̀n oko amúnisìn ikọ́ ẹni ò kí ń di méjì kí ni ó bí ni a máa kọ́ ọmọ olùbọ́ ni as long as o ní kí n wá bẹ́ ẹ tọ́mọ ẹ bó o bá fẹ́ farúgbó ara bímọ ṣé mi ni màá bẹ́ ẹ tọ́ ni èmi kọ́ ni màá bẹ́ ẹ tọ́ nígbà mo ti tọ́ tèmi o lè ní bẹ́ ẹ tọ́ oníyàkọ́ ló máa jẹ́ yóò jù ni èwo ni tiyín kẹ́ máa sunkún kiri kẹ́ máa bínú kẹ́ máa forí jánu in tó máa ń bí yín nú ni pé ẹ ti bá jìyà ẹ dá property tiyín ní ẹ má bá jìyà ẹ jẹ́ kó dáyé ẹ kó develop property ẹ ẹlòmíì ó lè jẹ́ pé bí tọkọ ti ń kọ́lé ó kàn lọ ń supervise ní aláwọn jọ jìyà obìnrin mi ò ní kọ́ bọ̀ kò ní ẹ̀pìnì nínú owó block nínú owó cement ó kàn máa ń bá pe àwọn òṣìṣẹ́ ni aláwọn jọ jìyà kọ ni obìnrin mi ò ní nǹkan kan níbẹ̀ ju wípé tọkọ bá ti dé láti site kó ṣe oúnjẹ fún tọkùnrin bá ti fẹ́ yàwó mi aláwọn jọ jìyà ni ó yá o wọ́n ní kó ní kálukú mọ kọ pa wú ẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ kẹ́mẹyẹ tẹ́ ẹ pa kẹ́yẹ máa fi ìyà ẹjọ́ jìyà kẹ́ máa fi mú ọkùnrin sìn ẹ̀yin kọ́ lẹ lóko ọkùnrin responsibility tó ní lórí yín ni ó ní lórí yín Ọlọ́run ò kọ ẹyọ kan fún ọkùnrin gbogbo àwọn ayé tẹ́ ń gbàásùn èèmá ṣàkíní kan yẹn ẹ̀yin lẹ ń dá wàhálà lẹ̀ tẹ́ ń fún àwọn obìnrin míì ní wíì sọ fún máa ń pa ọkọ wọn tó bá fẹ́ tó bá rí pọkọ wọn ní ẹlòmíì síta bó lọ́mọ síta tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n gba kádàrá tó máa ń padà gba kodoro ẹ̀yin lẹ ń dá wàhálà lẹ̀ wá gbọ́ ìwọ obìnrin tó bá ti mọ̀ pé kọ́kọ́ ẹ má bímọ síta sóríjọ́ tó bá ti fẹ́ lọ wá àgádágodo báyìí kó mú okó ẹ̀ tó bá ti answer I do bó dẹ̀ jẹ́ registry lọ́lọ́ kó wá mú okó ẹ̀ kó ti pa báyìí pàkà wá ti okó ẹ̀ pa anytime tó bá ti fẹ́ dù ẹ wá ṣí kókó yẹn ṣiṣẹ́ tó bá ti fẹ́ dù ẹ wá ṣí kókó yẹn ṣiṣẹ́ tó bá tún ti dù ẹ tán wá tún mú àgádágodo yẹn wá tún ti okó ẹ̀ pa wá mú àgádágodo yẹn wá fi orúkọ ẹ̀ sí wá ti okó ẹ̀ pa pé ọ̀dọ̀ ẹnìkan ni kókó ẹ̀ ti máa ṣiṣẹ́ látẹ̀ní lọ o wàdé lágbájá ọmọ lágbájá ẹ kúkú mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe lágbájá ọmọ lágbájá mo pàṣẹ fún okó ẹ̀ tí oníjọ́kọ̀ gan tó bá ti fẹ́ ẹ ní ọjọ́ yẹn ni kò ti okó ẹ̀ kó má dóbò mí mọ́ o pé ọ̀dọ̀ ẹnìkan ni kí okó ẹ̀ ti máa ṣiṣẹ́ kó mú okó ẹ̀ kó ti pa báyìí tó bá ti dó ẹ kó ti pa báyìí mọ́dọ̀ ẹ tó bá ti dó ẹ tán kó tún sílẹ̀ nǹkan tó lè ṣe nìyẹn tó o bá ṣe bẹ́ẹ̀ mi rò bóyá obìnrin kankan ní ẹ̀tọ́ láti sọ wípé ọkùnrin ò lè bímọ síta ọkùnrin tó ń dóbò ẹ má máa jẹ́ ká máa tọra wa ẹ fẹ́ sọ ọkùnrin yẹn di amúnisìn ni
ìgbéyàwó yín torí ẹ máa feel bad wọ́n wá bá yín pọtí ilé ẹ̀kọ́ ẹ̀ wọ́n wá blow out of proportion wọ́n blow out of proportion wọ́n bá yín pọtí ilé kí ẹ̀ pé ìyàwó marriage olórùka my rubbish ìyàwó marriage ó má tọra ẹ tó bá ti fẹ́ kọ́ lọ mú ẹ̀sìn má mú kó ọkùnrin kankan sìn lọ má gàdàǹgodo kó tí o kó ẹ̀ pa pé ọ̀dọ̀ ẹnìkan ni kókó ẹ̀ ti máa ṣiṣẹ́ yẹ̀yẹ́ not to òfútù fẹ́ tẹ̀ òyìnbó lè rọ́ ẹ máa tọra yín yẹ̀yẹ́ not to ìwọ ò mọ̀ wípé ní bá sọ fún yín pé ìfẹ́ máa ń ṣá nínú ìgbéyàwó ẹ mọ̀ pé tí ìfẹ́ bá ṣá ọkùnrin a máa nífẹ̀ẹ́ sọ́bìnrin míì so tó bá lọ obìnrin tí wọ́n ń dóńtà yẹn lọ dẹ̀ kó máa doko lóyún kó lọ ṣe àbí ẹ rí pé kà níyín yẹ̀yẹ́ náà tún kó máa bẹ́ bò lọ ibi tó bá ti bẹ dé ni àwọn bàbá wa kan náà ṣe tó bá ti jẹ́ pé wọ́n ló máa fún lówó tó máa fi tọ́mọ ẹ̀ ò ní right tí ẹ̀ ní pé kó tẹ́kẹ̀ kó dẹ̀ tẹ́kẹ̀ àwọn ọmọ ẹ̀ ọkùnrin tí ò tí ì ṣe tí ò ṣe fáwọn ọmọ tí ò ṣe fún yàwó tó wá lọ fẹ́ yàwó míì tó lọ bímọ míì ní ọmọ míì tó bí àti yàwó míì tó fẹ́ ò ní lálùbáríkà kò ní wọn lè lálùbáríkà kó lè rí wọn wò bẹ́ẹ̀ tó bá ti ń tọ́jú ìyàwó ẹ tó dẹ̀ ń tọ́jú ọmọ ẹ tó lọ fẹ́ yàwó mi èpè tí ìyàwó tó ń tọ́jú bá ṣẹ́ lórí tuntun tó lọ fẹ́ àti ọmọ òun ló máa forí ara ẹ̀ gbé tọmọtọmọ ẹ má tanra yín torí òun ṣẹ̀tọ́ ẹ lórí ẹ̀ èyí tí ò bá ṣẹ̀tọ́ nìkan lè pé lè ràn èyí tó bá ń ṣẹ̀tọ́ ẹ̀yin obìnrin má wulẹ̀ máa ṣe pé ẹ lọ tì má àgádáǹgodo kẹyẹ máa tanra yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe insurance tó bí èmi nìyẹn insurance maybe ẹ pè sister Yẹmí sister Folúkẹ́ sórí +447961948110 +447961948110 gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe insurance bóyá ẹ fẹ́ ṣe life insurance critical illness cover income protection multi protection over 50 funeral payment plan ẹ pè wọ́n sórí nọ́mbà yẹn sabarikolo.com ń gbádùn ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tí register sórí sabarikolo.com ẹ miss ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ miss ẹ tètè lọ register kẹ́ upload picture yìí kẹ́ fi sí private wo any relationship bá jẹ́ dídò bá jẹ́ nǹkan kan ẹ máa gbádùn ara yín ire o ó dàbọ̀.